káàbọ̀ sà, ẹ ṣé gan ni. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò yìí. God bless you, sir. Èèyàn yìí, Daddy or Mommy Ọláìyá Adébísí, ẹ ṣé. Ẹ jẹ́ kí n pín ètò. Wọn lálẹ́ di Ọ̀yọ́, a kì í rọ́bà fún lálẹ́ di Ọ̀yọ́, ó yá ẹja lọ rè ká.
ò ní kọ̀là. Lọ́jọ́ tí Olúfẹ́ ń lọ sáàfin Ọ̀yọ́ ilé ilẹ̀kùn mẹ́rìndínlógún lolúfẹ́ kan ó jàre. Kọ́kọ́rọ́ idẹ ni wọ́n mú ṣe gbogbo rẹ̀. Wọ́n á kọ ẹ̀jọ́ inú, wọ́n á kọ ẹ̀jọ́ ẹ̀yìn. Wọ́n á kọ ẹ̀jọ́ ẹ̀yìn, wọ́n á ṣe ọ̀dẹ̀dẹ̀ pérému. Mò ń kó ló, mo ti sẹ̀ ọ̀rọ̀ sáyé. Mo kù tú owó, mo kù tú ọmọ, mo sọmọ wàrà lẹ́yìn ọrùn. Ọmọ olówó ìṣẹ̀mbáyé kówó sílẹ̀ tó kòde. Orí àga dúdú ilé bàbá tó bí yín lọ́mọ, ọmọ Oòduà. Ṣé bẹ́ẹ̀ mọ̀ bá di ẹlẹ́sẹ̀ márùn-ún ló dá Yorùbá sáyé nígbà tí oníbòde àgbáyé jẹ́? Tó ṣe wípé gbogbo ilẹ̀ ló jẹ́ kìkì omi. Ọmọ aládé owó, ọmọ akábọ̀ owó rẹ̀ mọ́, ọmọ Ifẹ̀ oyè lágùn. Odò ẹ̀sìn mìíràn ń bẹ nífẹ̀ẹ́ Òtólú. Odò tí wọ́n rè mí lọ rèé jẹ́jẹ́ fún níjọ́ ọjọ́ kìíní. Ilé Ifẹ̀, ìlú àwọn akọni ní í ṣe. Ifẹ̀ oyè lágùn dúró bí orírun Yorùbá, ọmọ aṣòókò. Ọyá ẹ jẹ́ ká kí wọn lálejò Ọ̀yọ́. A kì í rọ́bà fún lálejò Ọ̀yọ́. Ọyá ẹja lọ rèé kálàfin. Ọmọ àjòwú yọkọ lẹ́nu abẹ́kùn tọ́tọ́ lẹ́yìn. Gbádùn kóbì sóòrù. Ibi tó ti ní kólówó gbowó kí wọ́n fọ́ dá fọwọ́ rẹ̀ lẹ̀. Ṣé kó lè bá a dìjà? Kó lè bá a dá a kan ni? Ọba aládé ó lè rí òun jẹ ni. Ọ̀yọ́ máa láàfin odò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà. Babaláwo ló dé bá pé kí wọ́n bá kù ṣe rìnrìn. Tí wọ́n bá débi tí ìpìlẹ̀ gbéyọ̀ wọ́n níjọ́ sí. Ó ní níbẹ̀ gan-an láàyè wọn. Ìpìlẹ̀ gbéyọ̀ wọ́n làwọn èèyàn ọ̀hún dúró sí. Ibẹ̀ lọ́yọ́ àkọ́kọ́ gbogbo tó jà níbẹ̀. Ogun ló jà lọ́yọ́ àkọ́kọ́. Inú tó Ọ̀yọ́ àkọ́kọ́ ká. Ọ̀yọ́ tá a wà lóde òní. Ìlànà fáwọn ọ̀já níjọ́ sí. Ọba ló tún tẹ̀láyé àti bọ ọba. Ọ̀gbọ́n kàkàtó. Adéwìnbí òsà kẹ́kẹ́. Adéwìnbí òkọ́ture. Bàbàjà tí gbogbo ọmọ ọba Ọ̀yọ́ ń kù. Èjì ọ̀bọ̀rọ̀ aládélẹ́yẹ àtàndé. Ọba jílé èbó ṣèlérí. Ọba tá a rí tá a kákúlákú tá a kọ́fà lọ́fà akápàtà lórí apata. Ibẹ̀ ẹ̀fẹ̀ ń ròyìn pọ̀jù lẹ́yìn àgbàrà. Ẹ tẹ́ àtúntò nọ́mbà yín sí ni Madam Ọmọbọ́lá, ẹ tẹ́ àtúntò nọ́mbà yín tó máa bá yín polówó. Ají ṣe bí Ọ̀yọ́ làárí ẹṣẹ bí rọ́ni dáín. Ọ̀yọ́ òkú ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Bínísí ọmọ erin ṣe Fọláyàkì. Ọ̀yọ́ ló ní kárẹ̀ ká sápá ló ní ká gbẹ̀sẹ̀ kó yẹ èèyàn. Èmi kì í lálẹ́ dé Ọ̀yọ́. Òkú Àlàkẹ́ ọmọ àpòpóràlú. Ọ̀bá mẹ́rin sí wọn ògbóhùn erin ni. Ajísọlá ọmọ àjòwú yọkọ lẹ́nu. Òkú ọmọ atakajà rodò. Òkú Àlàkẹ́ tẹ́sọ sílẹ̀ wọn òwá ẹ̀ ní mọ́. Ajísọlá ọmọ àjòwú yọkọ lẹ́nu. Àgbààgbà kọ́ fi máyẹ nísàlẹ̀ o. Ẹlẹ́sẹ̀lẹ̀ ni ọmọ ìhàmù kóró hàmù kẹrẹ̀. Òjòwú ní kò lè wú yín mọ́. Ìrìn bàbá ẹ̀yìn ní ìjòwú ọkọ. Òkú ọmọ atakajà rodò. Abọ́bakú ọbẹ̀ lálẹ́ dé Ọ̀yọ́. Oníkọ́ abọ́bakú dùn lóye. Ìjọ òkú abọ́bakú gbogbo ní nǹkan bí ìjogbo. Ọmọ bàkàbàkà nípò àjìfà. Sálùjó ọmọ ológun ẹ̀ṣẹ̀ Ọ̀yọ́ ilé. Abọ́bakú abikú kan bí ẹni rebi. Ọmọ agúnyẹ́bami epo. Nílé oníkọ́ ọmọ ogun ọ̀la. Mo dúró ọwọ́ mi ò tó sí. Mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí. Àwọn àgbàkan wọ́n ní kí n dọ̀bálẹ̀. Mo dọ̀bálẹ̀ yẹ́kẹ́. Gbogbo òṣì ló wọ́dí ń lọ́wọ́. Ìṣí wọ́dí ń lẹ́nu. Oníkọ́ sálùjó ọmọ ogun ọ̀la. Ìgbà tí ṣe wọ́dí ń lọ́wọ́ wọ́dí ń lẹ́nu tá. Ni mo bá gbéṣe lọ́jà àwọn ọ̀rà. Mo gbéṣe lọ́jà àwọn òjẹ́. Wọ́n ní tajú ó kẹsẹ̀ àdọ̀bálẹ̀ ká. Nílé oníkọ́ sálùjó ọmọ ogun ọ̀la náà ni ọmọ àfitọ̀yẹyẹ sálẹ́jò. Ẹ̀sọ́ fọlọ́kùn ẹ̀ sí Ìbàdàn kọ́ máa bolókùn ẹ̀ sí Ọ̀yọ́ ló jẹ́ mọ́. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ jẹ́ kí ẹ bá mi pín ètò ẹ̀jọ̀ torí Ọlọ́run. Okay. Ṣé ká bẹ̀rẹ̀? Ẹ jẹ́ ká máa ní pẹ́ bẹ̀rẹ̀ mọ́ ẹ̀jọ̀. Mi ò rí ètò yìí bí mo ṣe ń pín, mo rò pé ó ń lọ. Kí wọn lálẹ́ dé Ọ̀yọ́. A kì í rọ́bà fún lálẹ́ dé Ọ̀yọ́. Bóyá ẹja lọ rèé kálàfin. Ọmọ àjòwú yọkọ lẹ́nu abẹ́kùn tọ́tọ́ lẹ́yìn. Gbádùn kóbì sóòrù. Ibi tó ti ní kólówó gbowó kí wọ́n fọ́ dá fọwọ́ rẹ̀ lẹ̀. Ṣé kó lè bá a dìjà? Kó lè bá a dá a kan ni? Ọba aládé ó lè rí òun jẹ ni? Ọ̀yọ́ máa láàfin odò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà. Babaláwo ló dé bá pé kí wọ́n bá kù ṣe rìnrìn. Tí wọ́n bá débi tí ìpìlẹ̀ gbéyọ̀ wọ́n níjọ́ sí. Ó ní níbẹ̀ gan-an láàyè
káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ káàkiri ibi tí gbogbo ojúlówó ọmọ Yorùbá wà káàkiri. A kú ọjọ́ ajé èní, ajé àfilé gbogbo wa ṣe ibùgbé. Gbogbo lé ńkọ́, ẹ̀yin aláwẹ̀, a kú òǹgbẹ. Ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ ní ayọ̀ àti àlàáfíà láṣẹ Èdùmàrè. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Bí ẹ ṣe ń wọlé, mi ò ní gbà wá lásìkò ju bí ó ṣe jẹ lọ. Tẹ bá bá mi rí pín, tí ẹ bá lè pín, inú mi máa dùn. Ẹ ṣé, a dúpẹ́. Ẹ káàbọ̀ mọ́ mi Ẹ̀bùn Yusuf Abiodun. Mo rí gbogbo wa ò máa kí wa ní kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní bíbà yìí. Ẹ jẹ́ ká kọ́ fi ti Olúwa síwájú náà. A dúpẹ́ Ọlọ́run alágbára jùlọ nítorí pé ẹ ṣeun, nítorí pé àánú yín dúró láéláé. Olúwa gbé yín ga, ẹ gbọ́ pé àsíyìn wa. A fẹ́ bẹ̀rẹ̀ ètò, ẹ fi iná la ètò yìí kọjá. Ẹ gbẹ́nu mi sọ̀rọ̀, àti èmi àti àwọn tí yóò gbọ́ mi àti àwọn tí yóò wò mí nísìn àbí lẹ́yìn ìgbà tí a bá parí ètò. Ẹ ya gbogbo wa sí mímọ́. Orílẹ̀-èdè Yorùbá di ọwọ́ yín. Olúwa ẹ gba ìṣàkóso. Ìṣẹ̀lẹ̀ ìyanu tí yóò ṣẹlẹ̀ tí a fi mọ̀ pé nítòótọ́ ọba tó máa ń wí bẹ́ẹ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ nìyí. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Àṣẹ ọ̀run ti gùn kò yí padà. Jésù agbára wa. Àmín, àmín, àmín. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa kí a tó tẹ̀síwájú. Ẹ̀yin àti èmi ní ògo adúláwọ̀. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní ka orúkọ wa. Bàbá wa Ọláìyá Adébísí, ẹ káàbọ̀, ẹ ṣé gidigidi gan ni. Gbogbo lé ńkọ́, mo kí Madam Ọmọbọ́lá Ọládèjì Bọ́lá White, ẹ káàbọ̀ sí orí ètò. Màá bá yín polówó tí ẹ jẹ́ kí n kọ́ kí àwọn èèyàn tán. Mọ́mí Ẹ̀bùn Yusuf Abiodun, ẹ ṣé gidi gan ma. God bless you ma. Màmí, my darling mommy Èṣùbíyì Arówólò, my beautiful mommy Táyọ̀ Kòkúmọ́, ẹ ṣé gidi gan ni. Tí n bá ṣe rí orúkọ wa ni màá máa pè bí orí fóònù àti ibi tí mò ń lò. Mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n ok, ẹ ṣé gan. Ní àkọ́kọ́, a máa kọ́ polówó ọjà. Ẹni tó bá ní ìpolówó, ẹni tó bá fẹ́ ka bóun polówó, ẹ kàn sí wa, ìrọ̀rùn ló bá dé. A máa kọ́ bẹ̀rẹ̀ látorí Madam Ọmọbọ́lá Ọládèjì tí a mọ̀ sí Bọ́lá White. Tí ẹ bá fẹ́ ṣe jingles, bóyá ẹ fẹ́ sílé, bóyá ẹ fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí yín, bóyá ẹ fẹ́ sọmọ lórúkọ, bóyá ẹ fẹ́ ṣe ìgbéyàwó, bóyá ẹ fẹ́ fa ọmọ fún ọkọ, bóyá ẹ fẹ́ gbéyàwó fún ọmọ, bóyá àwọn àgbà tí wọ́n ti lọ sílé láti lọ sinmi, ẹ fẹ́ ṣe ìrántí wọn, tàbí ẹ fẹ́ ṣe ayẹyẹ kẹ́yìn fún wọn. Ẹ má lọ síbi omi, ẹ bá wa kàn sí èèyàn yìí, èèyàn tiwantiwa, goddaughter Dr. Michaela,
Madam Ọmọbọ́lá Ọládèjì Bọ́lá White. Ìrọ̀rùn ló bá dé. Tó bá yẹ pé ti bàbá Òbí lẹ fẹ́ kàn ṣe ni, bó ṣe ti bàbá Sànní Adé ni, bó ṣe ti bàbá Shina Peters, bó ṣe ti ẹnikẹ́ni, bó ṣe ti Kérúbù lẹ fẹ́ orin ẹ̀mí, bó ṣe ti Sẹ̀lẹ́ ni, bó ṣe ti CAC, ìrọ̀rùn ló bá dé. Bó ṣe ti Baptist ni, bó ṣe ti Mùsùlùmí ni, ìrọ̀rùn ló bá dé. Ẹ bá wa kàn sí wọn. Mo ti pín nọ́mbà wọn. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. Ẹ ṣé àdúpẹ́. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìyá wa kan náà wà. Alága ìjókòó ni wọ́n. Orúkọ wọn a máa jẹ́ Madam Jọkẹ́ Awẹ́. Ẹ̀yin tẹ́ bá fẹ́ fọmọ fọ́kọ tàbí tẹ́ fẹ́ gbéyàwó fún ọmọ yín, tàbí ẹ̀yin gangan fúnra ara yín ẹ fẹ́ ṣègbéyàwó, alága ìjókòó, ẹ bá wa kàn sí wọn. Wọ́n wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ìrọ̀rùn ló bá dé. Wọ́n ń gbé ní Maryland. Ẹ̀yin tẹ́ wà ní àdúgbò wọn. Bóyá ẹlòmíì dẹ̀ wà, bóyá sí ládùúgbò bí tí wọ́n wà. Bóyá ẹ kàn fẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn, ẹ fẹ́ kí wọ́n wá láti wá ṣe alága ìjókòó fún ayẹyẹ ìgbéyàwó. Ẹ bá wa kàn sí wọn ní aago wọn rèé 267-290-6137. Lẹ́ẹ̀kan sí 267-290-6137. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ó kù ìkan sí nínú àwọn ìpolówó tá à ń ṣe. Bàbá wa ọ̀pọ̀ wọn gbogbo wa la mọ̀ wọ́n. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Pàápàá jùlọ nígbà tí gbogbo ìgbà tí olóyè tí wọ́n fi ti ọ̀tá olóyè tí wọ́n fi wọ́n pamọ́ síbi tí wọ́n fi wọ́n sí. Bàbá yìí a mọ̀ wọ́n sí bàbá Confirm International One. Àwọn náà fẹ́ ṣe ayẹyẹ àjọ̀dún ilé ìjọsìn wọn. Ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín. Hallelujah! Time for the fulfillment of God's promises is here. Time to give all the glory to the Lord of Hosts. A Celestial Church of Christ, Onora Parish, USA, presents 15th Annual Adult Harvest and Thanksgiving Service with the theme Harvest of God's Favor. Ojú àkókò fún ìmúṣẹ àwọn ìlérí ọjọ́ pípẹ́. Ó yẹ jẹ́ kí jùmọ̀ dá gbogbo ògo padà sọ́dọ̀ ọ̀gá ògo jùlọ nípasẹ̀ àjọ̀dún ìkórè àgbà àti ìdúpẹ́ ọdún kẹẹ̀ẹ́dógún ní ìjọ Celestial Church of Christ, ọ̀nà àrà lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ̀kúrí àjọ̀dún ìkórè ojú rere Ọlọ́run. Gbogbo ènìyàn láńretí o ní ọjọ́ Sunday July 2nd láti wá bá wa yàyà àjọ̀dún ìkórè ọdún ní. Kẹ́lẹ́ jùmọ̀jẹ́ alábàápẹ́ ìbùkún ìkórè ní yàfìyàfùn. Olùṣọ́ àgùntàn Venerable Supreme Evangelist Matthew Webb lólùgbàlejò. Reverend Emmanuel Bobby náà ṣọfà. Pastor and Spiritual Head CCC Worldwide. Orí ìjọ mímọ́ lólùgbàlejò àgbà. Ó retí rẹ níbẹ̀. Òun ni a ti gbọ́ yìí. Bàbá Confirm International One. Àwọn náà máa ń pariwo, wọ́n máa ń sọ nípa orílẹ̀-èdè Yorùbá. Yes, tí wọ́n dẹ̀ dúró tán. So ẹ jọ̀wọ́, ẹ̀yin tẹ́ bá wà ní agbègbè wọn, ó sì di July. Wọ́n fẹ́ ṣe àjọ̀dún ti ìjọ mímọ́ ní Maryland làwọn náà fi ṣe ibùgbé. Bóyá ẹ̀ sí níbi tí wọ́n wà, bóyá ẹ fẹ́ lọ láti lọ fi ṣe ayẹyẹ wọn sí, ẹ lè bẹ̀rẹ̀ sí ní ra ticket. Ẹ ṣé àdúpẹ́. Màmá wa Madam Bọ́lá White, mo ti pín aago wọn. Ẹ jọ̀wọ́, ẹ bá wa kàn sí wọn, ẹ bá wa polówó wọn. Ẹ jẹ́ ká máa ṣe kí ni? Ẹ jẹ́ ká máa patronize ara wa. So a máa tẹ̀síwájú. A máa ṣe kí ni? A máa tẹ̀síwájú. Mo kí gbogbo àwa ẹlẹ́sìn Mùsùlùmí pé a kú òǹgbẹ. Kò ní àwẹ̀ náà ò ní pẹ́ parí mọ́. Ó máa tó parí nínú lọ́sẹ̀ yìí. Bóyá ọjọ́ Àlàmísì. Ó máa tó parí. So àmì àṣẹ Èdùmàrè mi ò ní wẹ̀yìn náà tì. Ẹ ṣé. So ìyẹn lọ bẹ́ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi àti màmá mi nínú Olúwa gbogbo. Mo kí ẹ̀yin imam, mo kí ẹ̀yin àfà. Mo kí bàbá wa chief imam pé ẹ kú òǹgbẹ, ẹ̀mí àgbàjá o. Mo kí gbogbo àwọn àbáláyé pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́ fún àwọn tó bá ń ṣe òtítọ́ àti ní òdodo. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ètò. Kí n tó bẹ̀rẹ̀ ètò, mo kọ́ fẹ́ bá wa sọ̀rọ̀. Àwọn tí wọ́n ń send information sí mi, tí wọ́n fi nǹkan ránṣẹ́ sí mi, tí wọ́n sọ fún mi pé àwọn ò mọ̀ bóyá à ń jáde mọ́. Mi ò fẹ́ máa sọ ní gbogbo ìgbà, kán má rò pé bóyá èèyàn wà nǹkan kan tàbí méjì. Ó tì, ìfẹ́ ràn mí ló jọ mí lójú. Ẹ jọ̀wọ́, ẹ bá mi unfollow, kẹ follow it back, kẹ wá check notification. Torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn ò rí notification mọ́.
èmi nìkan kọ́, gbogbo àwa tá bá dúró fún Yorùbá nation ni wọ́n ń ṣe pẹ̀lú ẹ̀. So Ọlọ́run nìkan ló yé, ṣùgbọ́n kò ṣe nǹkan kan, àwa ń tẹ̀síwájú, no going back, kò no shaking. Ẹ káàbọ̀ Pastor Marcel Babasope, God bless you sir. Bàbá mi Sunday ẹ̀rí ọmọ, ẹ ṣé gidi gan ni, bí mo bá ṣe rí orúkọ yín níbi nǹkan tí mò ń lò, òun ni mo ṣe máa kí wa. Ẹ ṣé, mo mọ̀ lórí o. Bí ẹ ṣe ń wọlé tẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa pín ètò, ṣe ti gbọ́, tẹ bá lè bá mi rí pín, ẹ bá wa pín. So ẹ jẹ́ ká wá ká tó bẹ̀rẹ̀, ìyẹn lọ bẹ́ẹ̀. Tẹ bá rí orí ọ̀rọ̀ wa sí èní, àwọn ọba ilẹ̀ Yorùbá apá kejì. Ìdí tí mo ṣe sọ ní apá kejì ni wípé àwọn tó ń kàn sí mi lẹ́yìn ètò tí wọ́n fẹ́ ká máa sọ̀rọ̀ bá àwọn ọba ilẹ̀ wa, tí wọ́n fẹ́ ká mọ̀, kí wọ́n mọ̀ pé àwa ọmọ wọn ni wọ́n jẹ ọba lé lórí. Ìdí tí mo ṣe ṣe ní apá kejì nìyẹn, torí láìsí ẹ̀yin kò sí àwa. So mo ní láti ṣe nǹkan tí ẹ bá fẹ́. Ìdí tí orí ọ̀rọ̀ tèmi ṣe wáyé nìyẹn. Ẹ ṣé gidi gan bàbá mi Marcel Babasope, ẹ ṣé gan, God bless you sir, mo mọ̀ lórí. Ṣé wá rí ilé ayé yìí, kí n tó bẹ̀rẹ̀ ètò, ilé ayé ń lọ, ó ń lọ, kò dúró dè ẹnìkan. Ilé ayé ń lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́. Bó bá jẹ́ pé rere ló máa ṣe ni, máa ṣe nìṣó. Tó bá jẹ́ pé ibi ni, múra sí, àti oore àti ìkà, kò sí èyí tó gbé ní ibẹ̀. Àti ayé yìí lọ dẹ̀ ní kíni, òun ni ìdájọ́ ti bẹ̀rẹ̀. Àti ayé yìí lọ. Kí ni wọ́n máa sọ nípa ti oníkálùkù? Kí ni wọ́n máa sọ nípa ti èmi? Kí ni wọ́n máa sọ nípa ti ẹ̀yin? Nígbà tí ọlọ́jọ́ bá dé. Tẹ́ bá wo gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, kò sí ọjọ́ kan tẹ́ bá ń gbọ́ ìròyìn, bóyá lórí ìmóhùnmáwòrán ni, bóyá lórí ẹ̀rọ afẹ́fẹ́ ni, ibikíbi, pàápàá jùlọ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, kò sí ọjọ́ náà tí wọn kì í pa tẹ̀ ní gbọ́ pé wọ́n pààyàn. Kò sí nínú iléèwé, ní mall, nínú ilé. Ibo ni ayé yìí ń lọ gan pàápàá? Kò yé wa mọ́. Ní ọjọ́ Sátidé tí ó kọjá, àwọn ọmọ kéékèèké wọ́n lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ wọn tó pé ọmọ ọdún 16. Nínú ilé ibẹ̀, nínú ibẹ̀ nìkan nínú wọn bó ṣe fa ìbọn yọ nìyẹn tó pagbó, ó pa àwọn 4. Àwọn 18 wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn. Àwọn òbí tó kàn gbé àwọn ọmọ wọn lọ sí ilé ẹni tí ọ̀rẹ́ wọn tó ń ṣe ọjọ́ ìbí, àwọn tí wọ́n pàdánù àwọn ọmọ wọn ò mọ̀ pé gbà tí wọ́n gbé àwọn táwọn ọmọ sọ̀kalẹ̀, tí wọ́n kí wọn pé ó dàbọ̀, wọn ò mọ̀ pé fún ìgbà kẹyìn nìyẹn wọn sì ní rí àwọn ọmọ wọn mọ́. Àbí àwọn tí wọ́n ń pa nínú iléèwé nìkan sọ ni. Ṣé ti wá rí i pé ara nǹkan tá à ń sọ nìyí, pàápàá jùlọ fún ẹ̀yin kan, àwọn kan tí wọ́n wà ní diaspora tí wọ́n sì gbàgbọ́ nínú wọn Nàìjíríà. Nítorí pé bó pẹ́ bóyá pàápàá jùlọ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ibi tí gbogbo ẹ̀ ń lọ báyìí, Ọlọ́run nìkan ló yé. Ìdí nìyí tó ṣe pàtàkì, tó ṣe kókó, kẹ́ jẹ́ ká dìjọ fọwọ́sowọ́pọ̀ láti lọ sí ilé, láti padà lọ sí ilé. Ilé yá. Bá ò bá mọ ibi tá à ń rè, ó yẹ ká padà sílé. Ibẹ̀ náà ni wọ́n ti ń kó àwọn ọmọ kéékèèké, nǹkan tí kò ṣẹlẹ̀ rí, láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, kí wọ́n máa lọ jí. Bí ṣe mọ̀ pé Ọlọ́run tó dá ọkùnrin, ó mọ̀ kó tó dá yín, kó tó dá ọkùnrin, ó mọ̀ kó tó dá obìnrin. Wọ́n wá ń kọ́ wọn láti máa lọ ṣe kíni, kí wọ́n lọ jí ẹni tó bá fẹ́ di ọkùnrin, wọ́n ní jẹ́ káwọn òbí wọn mọ̀, láti lọ change nǹkan tí wọ́n fi ń jẹ́ obìnrin di ọmọkùnrin. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Ibi tí ayé ń lọ kò yé wa mọ́. Ṣe rí ibi tí wọ́n ti sọ ayé di rádaràda, wọ́n sọ di rédèrèdè, wọ́n sọ di játijàti. Ìdí nìyí. Ẹ ṣé. So ẹ jẹ́ ká wá lọ sí inú ètò gangan báyìí. Àwọn ọba ilẹ̀ Yorùbá apá kejì. Mo ṣe apá kìíní ní ọ̀sẹ̀ kan àbí méjì sí ẹ̀yìn.
mo ṣe ìbà fún orí adé o, mo ṣe ìbà fún orí adé, mo yí sọ́tún, mo yí sósì. Bàbá mi ọ̀gá mi, bàbá mi, ọmọ ìyá mi àtàtà, Dr. Maikola, ẹ káàbọ̀ sí orí ètò, ẹ ṣé gidi gan ni sà, mi ò ní wá yín tì, ẹ pẹ́pẹ́pẹ́pẹ́, ẹ ní mọ̀ korò láyé o, àjọṣe wo dẹ̀ ní bàjẹ́, ẹ kú iṣẹ́. Mo ṣe ìbà fórí adé bí mo ṣe ń sọ lọ, àròyé ọba fín òun lọba ń pa, bàbá mi olórí dorí ẹ̀ mú, God bless you sir, ẹ káàbọ̀ sir. Àrí ọba fín òun lọba ń pa, èmi ò rọ́ba fín o, mi ò dẹ̀ dìtẹ̀ sí ọba, ẹ̀rù ọba ni mo bà, ọba tó dádé owó, ọba tó ẹ̀rù ọba ni mo bà, ọba tó tẹ̀ pa ìlẹ̀kẹ̀, ọba tó ẹ̀rù ọba ni mo bà, ọba tó. Ẹ káàbọ̀ bàbá mi Fatai Mọ́tájò, ẹ ṣé gan ni. Èmi ò ní bíbà yìí bí mo ṣe máa ń sọ, èmi ò wá bú ẹnikẹ́ni, ṣùgbọ́n ọ̀rọ̀ ìṣítí, ọ̀rọ̀ ìṣípayá ní ayé ọjọ́ òun, nígbà tí ilẹ̀ Yorùbá tó wà ní ilẹ̀ Yorùbá, àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dó, wọ́n rí wípé kò dára, ìlú kì í wà kó má ní olórí, òun la ṣe ní àwọn ọba, ni wọ́n ṣe yan ọba. Àwọn ìdílé oríṣiríṣi, ṣé rí èmi máa ń gbádùn ìran mi gidi gan ni, mo máa ń sọ ní gbogbo ìgbà pẹ̀lú akíkanjú, pẹ̀lú akitiyan, pẹ̀lú inú dídùn ni mo ṣe máa ń sọ pé I'm a proud Yoruba woman. Inú mi máa ń dùn, mo fẹ́ràn ọ̀ràn mi, mo láyọ̀, mo yin Ọlọ́run lógo, mo yin Elédùmarè lógo tó dá mi ní ìran Yorùbá. Máa ń fi gbogbo ọwọ́ gbáyà, máa ń sọ fún gbogbo àwọn tó súnmọ́ mi, àti kékeré mi báyìí, ìpilẹ̀ṣẹ̀ ọjọ́ ayé mi títí di àsìkò yìí. Kí ni ìdí tí a ṣe yan ọba ní ilẹ̀ Yorùbá? Kí ni ojúṣe àwọn ọba? Tí ẹ bá wò ní ilẹ̀ Yorùbá, gbogbo ìlú, mi ò fẹ́ mọ ìlú tí ẹ ti wá, tó bá ṣáà ti jẹ́ ilẹ̀ Yorùbá, a máa ní ọba, a máa ní baálẹ̀, bẹ́ẹ̀ la máa ní olórí ilé. Wọ́n máa ń pè ní, àwọn míì máa ń pè ní olórí ẹbí. Àwọn ìdílé kan wà tó jẹ́ pé ìdílé kíni, ọba ni wọ́n. Ọba òun ni wọ́n. Bàbá mi Yínká Ayọ̀dèjì, ẹ ṣé gidi kan ni daddy. God bless you daddy. Ẹ ṣé sà. Àwọn ìdílé kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ọba ni wọ́n. Ìmí à máa wà, àwọn ìdílé kan wà tó jẹ́ pé adé kinní kan, tẹ́ bá ń gbọ́ pé adé lájà, adé kinní kan, adé àti bẹ́ẹ̀ 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 lọ, àwọn ìdílé ọba nìyẹn, ìdílé adé. Tí ọba kan bá wàjà, bí ẹ̀yin àtèmi ṣe mọ̀, a kì í sọ pé ọba kú ní ilẹ̀ Yorùbá, ọba wàjà. Tí ọba bá wá wàjà bẹ́ẹ̀, àwọn afọbajẹ wọ́n wà, wọ́n á wá béèrè àwọn ìdílé tí ọba bá kàn ní ìlú, ní ibi tí ó ti ṣẹlẹ̀, ibi tí ọba ti wàjà. Wọ́n á wá pé bóyá àwọn ìdílé méjì àbí mẹ́ta ni o, wọ́n á wá pè wọ́n á fi kọ̀ọ̀kan nínú wọn, wọ́n á gbé wọn sílẹ̀. Wọ́n máa jẹ́ kó mọ̀ pé àparò kan ò ga jù kan lọ o, wọn ò gbọ́dọ̀ fẹ́ràn kan ju ìkan lọ, wọn ò gbọ́dọ̀ sọ pé torí pé àwọn ìdílé kan ní owó, àwọn ìdílé kejì ò ní owó, kò yẹ kó rí bẹ́ẹ̀. Torí pé bí a ṣe bí ẹrú, òun la bí ọmọ, gẹ́gẹ́ bí orin ilẹ̀ Yorùbá ṣe sọ. Wọn ò gbọ́dọ̀ ṣe ojúṣàájú. Àwọn ìdílé, àwọn afọbajẹ wọ̀nyí, wọn ò gbọ́dọ̀ ṣe kíni, wọn ò gbọ́dọ̀ ṣe ojúṣàájú tí wọ́n bá fẹ́ yan ọba. Nígbà tí àwọn ìdílé tó kàn, tí wọ́n bá kó àwọn mélòó, méjì àbí ṣẹ̀mọ̀ mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ṣá, àwọn afọbajẹ yìí, àwọn ni wọ́n wá ṣe kíni, wọ́n wá béèrè
ní ọwọ́ Ifá, wọ́n á mú orúkọ wọn lọ láti lọ wádìí kúlẹ̀kúlẹ̀ láti rí i dájú pé ta ni Ifá mú. Ẹ káàbọ̀ bàbá mi Àrò Saheed. Láti lọ rí i pé ta ni Ifá mú, wọ́n á fi orúkọ wọn sílẹ̀, wọ́n á ṣèwádìí dáadáa láti rí i dájú pé eku ké bí eku, ẹyẹ ké bí ẹyẹ, ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn. Ẹ ṣé bàbá mi Dr. Michaela. Ìdí nìyẹn tó ṣe pàtàkì, tí ó ṣe kókó ní ayé ọjọ́ òun, ifun títí di àsìkò yìí nínú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá, láti rí pé Ifá ló máa yan ọba. Tẹ bá dẹ̀ wò sẹ́yìn rí, gbogbo àwọn tí wọ́n ń ṣe ìlú. Thank you sir. Ẹ ṣé bàbá mi Yínká Ayọ̀dèjì, ẹ ṣé sir. Ìdí nìyẹn tí wọ́n ṣe máa rí pé Ifá ló yàn, láti rí pé eku ké bí eku, ẹyẹ ké bí ẹyẹ, ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn. Ṣùgbọ́n ó wá ṣeni láàánú lọ́pọ̀lọpọ̀. Ẹ káàbọ̀ dáàdi Olúwafẹ́mi Adébáyọ̀. Ó ṣeni láàánú, ó kọni lóminú pé kò rí bẹ́ẹ̀ mọ́ ní ayé òde tí a wà yìí. Ìdí nìyẹn tí mo ṣe sọ síwájú kí n tó bẹ̀rẹ̀ ètò pé ibi tí ayé ń lọ kò yé wa mọ́. Wọ́n ti sọ ilé ayé di rádaràda, wọ́n ti sọ di rúdurùdu, wọ́n ti sọ ilé ayé di játijàti. Àfi kí Elédùmarè kí ó ṣàánú, kí ó kó wa yọ. Màámi Kẹ́mi Alákìjà, ẹ káàbọ̀ màámi. Àfi kí Elédùmarè kó kó wa yọ. Àwọn olóṣèlú, àwọn ni wọ́n yan ọba nísìn. Owó ni wọ́n fi yan ọba, kì í ṣe Ifá mọ́, tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Mo lọ káàkiri ìgbà tí wọ́n tún fi ṣe ọwọ́ sí mi pé kí n tún sọ̀rọ̀ nípa àwọn ọba. Mo lọ káàkiri, mo wò sọ́tún, mo wò sósì. Mo wá lọ ka ìtàn, ṣé mọ̀ pé ọ̀rọ̀ Ilé-Ifẹ̀, ìtì ọ̀gẹ̀dẹ̀ ni. Kì í ṣe ohun ààyò àdábẹ́ rárá, òun ni ọ̀rọ̀ Ilé-Ifẹ̀. Ìdí nìyẹn tí mo ṣe kọ orúkọ bàbá Ọọ̀ni of Ilé-Ifẹ̀, ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì, kábíyèsí Ọọ̀ni Òrìṣà, àrólé Odùduwà Àdìmúlà. Mo yíká ọ̀tún, mo yíká òsì, mo forí balẹ̀ fún orí adé, kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ pẹ̀lú ìtàn Yorùbá, pẹ̀lú ilẹ̀ Yorùbá, òdú ni, kì í ṣe àìmọ̀ fólóko. Kí n tó wá lọ, ká tó bẹ̀rẹ̀ gangan. Ẹ rántí bàbá Okùnadé Síjúadé tí wọ́n dolóògbé, tí wọ́n wàjà. Kí bàbá Ọọ̀ni, mo ṣe ìbà fún orí adé. Bàbá confam international, ẹ káàbọ̀ sà. Mi ò mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ wa ẹ rántí bàbá Okùnadé Síjúadé tí wọ́n wàjà ní ọdún mélòó kan sẹ́yìn, ní 2015. Ẹ jẹ́ kí n fi àwòrán wọn, ẹ jẹ́ kí n fi hàn wá. Àwọn nìyẹn. Tẹ́ bá lọ wò dáadáa, bàbá Okùnadé Síjúadé, ọ̀run rẹ fún yín bàbá. Kò sí ibi tí bàbá yìí máa dé, tí bàbá bá rìn, tí wọ́n bá ń ṣe àríyá, tí wọ́n bá rìn wọ inú ibẹ̀, gbogbo àwọn tó wà ní ibẹ̀ wọ́n máa ń dìde, wọ́n á máa ṣe kábíyèsí o, kábíyèsí o. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Tí mo bá ń pa irọ́ kẹjá mi. Wọ́n gbàgbọ́, wọ́n mọ àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá, wọ́n gbé e lárugẹ.
wọ́n nífẹ̀ẹ́ ìran Yorùbá gidigidi gan nítorí pé wọ́n mọ̀ pé orísun àti ọ̀dọ̀ àwọn ní orísun Yorùbá ti ṣẹlẹ̀, ibẹ̀ ni ìṣẹ̀wálẹ̀ ilẹ̀ Yorùbá. Bí mo ṣe sọ sí iwájú pé ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ òdú ni, kì í ṣe àìmọ̀ fún olóko. Òun ló ṣe mú mi, gbogbo ọba ilẹ̀ Yorùbá ni mò ń bá wí o, ṣùgbọ́n a máa ṣe kí ni, a máa focus létí ti Ilé-Ifẹ̀. Ẹ má bínú, mi ò wá láti Ilé-Ifẹ̀, ṣùgbọ́n mo jẹ́ ọmọ Yorùbá. Bí a dẹ̀ ṣe kà tá a gbọ́ ní inú ìtàn, kò sí bí a ṣe máa sọ ìtàn Yorùbá tá ò ní dárúkọ Ilé-Ifẹ̀. So ìdí nìyí, mi ò rò mọ́ ọba Ọọ̀ni, mi ò kórìíra wọn bí mo ṣe kì wọ́n síwájú. Àrólé Odùduwà. Nígbà tí bàbá yìí lọ tán, nígbà tí bàbá Okunadé Síjúadé, ìgbà tí wọ́n jáde láyé, ìgbà tí wọ́n wàjà, títí di ọ̀la àwọn aráàlú yan wọ́n sì ń ṣe kíni, wọ́n ń gbé, wọ́n yìn wọ́n. Ìtàn ń sọ nípa tiwọn. Wọ́n fẹ́ràn ọ̀ràn wọn, wọ́n kọ ìwọ̀sí, wọ́n kọ ìrẹ́jẹ fún ìran Yorùbá. Wọ́n fẹ́ kí gbogbo ìran Yorùbá kó wà ní ìrẹ́pọ̀, pẹ̀lú ìfẹ́, pẹ̀lú ìṣọ̀kan. Wọ́n kó nílé mọ́ra, wọ́n kó àlejò mọ́ra. Ìlú tùbà, ìlú tùṣẹ ní àsìkò tiwọn. Mi ò ní wọ́n perfect o, torí pé bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà, ènìyàn ẹlẹ́ran ara, ènìyàn dẹ̀ ni ènìyàn máa jẹ́. Ènìyàn tó ní omi, tó ní ẹ̀jẹ̀ ní ara bí èmi, òun ni àwọn náà. Gbogbo wa dẹ̀ ni ẹlẹ́ṣẹ̀, ẹnìkan tó gbọ́n tán tó pé tán ni Elédùmarè. Ṣùgbọ́n àwọn àpẹẹrẹ rere, wọ́n ní a ò lè gbàdúrà fún òkú mọ́, ṣùgbọ́n iṣẹ́ rere ọwọ́ ẹ̀ ó ń ṣe kí ni, ó ń tọ̀ lẹ́yìn, ó ń tọ̀ wọ́n lẹ́yìn, torí pé ìtàn ń sọ nípa tiwọn. Bàbá mi Ọlátúnjí Àdìsá, ẹ káàbọ̀ sà. Ìtàn ń sọ nípa tiwọn. Ìdí tí mo ṣe fẹ́ wá, tí mo ṣe kọ́ sọ nípa ti bàbá Síjúadé Okunadé, òun ni, no, Okunadé, bàbá Okunadé Síjúadé, Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ nígbà kan rí, kí bàbá wa Ọọ̀ni Ìrìṣà Adéyẹyè Ògúnwùsì kan tó débẹ̀. Torí pé àwọn ṣe eré nígbà tí wọn, òun làwọn ṣe lè dé ibẹ̀. Òun ni wọ́n ṣe rí, ṣe kí ni, wọ́n ṣe rí ibi dé bá. Bí a ṣe gbọ́, bàbá Okunadé Síjúadé nígbà ayé wọn, wọ́n máa ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ gangan. Àwọn olóṣèlú gangan wọ́n máa ń wá bàbá lọ sí ààfin ni. Kì í ṣe pé kí orí adé máa lọ bá àwọn olóṣèlú, àwọn láti ìjọba ìlú mùjẹmùjẹyàn, wọ́n máa ń dìde lọ bá bàbá nínú ààfin ni. Bó dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn, nítorí pé ọba, mo ṣe kábíyèsí. Kábíyèsí, kí ni ìtumọ̀ kábíyèsí? Kábíyèsí, igbákejì Elédùmarè. Ní ilẹ̀ Yorùbá, nǹkan tí ọba túmọ̀ sí nìyẹn. Kábíyèsí á jẹ́ pé lẹ́yìn Ọlọ́run Elédùmarè, ẹ káàbọ̀ mọ́ mi Ọ̀dàdì Kẹ́hìndé Ọmọ́tọ̀ṣọ́, ẹ ṣé sà. Lẹ́yìn Elédùmarè, àwọn ló dẹ́kù, àwọn ni Ọlọ́run kékeré tá à ń wò. Ara nǹkan tí onílẹ̀ ṣe gbé wọn sílẹ̀ nìyẹn, kí wọ́n máa dáàbò bo àwọn ọmọ wọn, èyí tí àwọn ọ̀ràn wọn tí ń ṣe ìran Yorùbá, kíyà má jẹ wọ́n, kébi má pa wọ́n, kí wọ́n má ní wọ́n lára. Ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ mọ́ ní ayé òde òní? Ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ mọ́ nínú ayé tí a wà yìí? Ẹ rí pé àwọn onílẹ̀ gangan wọ́n ń bínú lọ́wọ́lọ́wọ́, nítorí pé
ọ̀pọ̀lọpọ̀ kí ẹ gbọ́ mi dáadáa o. Ẹ káàbọ̀ màámi Kẹ́hìndé Ayọ̀délé, God bless you ma. Ẹ jọ̀ọ́ ẹ gbọ́ mi dáadáa o, bí mo ṣe sọ, ìyá mi, èèyàn mi, sísà mi, ọmọlúàbí ni mí, ọmọ Yorùbá rere, ẹ ṣé gan ma, God bless you ma. Ẹ gbọ́ mi dáadáa o, èmi ò búyàn o. Ǹjọ́ rí bẹ́ẹ̀ mọ́ nínú ayé tí a wà yìí? Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba yìí, kì í ṣe gbogbo wọn, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, wọ́n ti ṣe nǹkan èèwọ̀. Ara nǹkan èèwọ̀ tí wọ́n ṣe ni pé kí wọ́n máa gba ilẹ̀ lọ́wọ́ àwọn tó nílẹ̀ gangan, àwọn ọmọ ìlú tí wọ́n nílẹ̀, kí wọ́n máa ta ilẹ̀, kí wọ́n máa tún ilẹ̀ yàn tà. Ara nǹkan èèwọ̀ tí wọ́n ṣe nìyẹn. Kí ìyá máa jẹ ìran Yorùbá, ní àwọn aráàlú kí wọ́n máa sunkún, kí ebi máa pa wọ́n, kí wọ́n dẹ̀ máa wò. Ara nǹkan èèwọ̀ tí àwọn ọba wọ̀nyí ṣe nìyẹn. Ara nǹkan èèwọ̀ tí àwọn ọba wọ̀nyí ṣe ni kí wọ́n máa wá nǹkan, àwọn ohun àlùmọ́nì wa, àwọn ọrọ̀ wa ilẹ̀ Yorùbá, kí wọ́n máa gbé wọn lọ sí òkè òkun. Mi ò dárúkọ ẹnikẹ́ni, ò mò ń sọ̀rọ̀ ní o. Ara nǹkan èèwọ̀ tí wọ́n ṣe nìyẹn. Kí wọ́n máa lọ gba contract láti ọ̀dọ̀ àwọn ìjọba, káwọn máa kó owó èèyàn kan máa kó sínú àpò tiwọn. Ara nǹkan èèwọ̀ tí wọ́n ṣe nìyẹn. Ṣé ń gbọ́ mi? Nǹkan ọ̀rọ̀, ẹ rántí gbogbo àwọn Fúlàní wọ̀nyí, àwọn ìjọba Fúlàní olórí burúkú yìí, bẹ́ẹ̀ ni mo sọ, àwọn Fúlàní, wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá gangan, ilẹ̀ tó ń sàn fún wàrà àti fún oyin ni. Ìdí nìyẹn tí wọ́n ṣe wá gba agbára lọ́wọ́ àwọn bàbá wa, àwọn kábíyèsí, àwọn orí adé wa. Wọ́n wá gba agbára yan, wọ́n wá gbé wọn sí abẹ́ ìjọba nítorí pé wọ́n mọ nǹkan tí wọ́n ṣe. Ṣùgbọ́n kàkà káwọn bàbá wa, àwọn kábíyèsí, kí wọ́n jí nínú oorun wọn, kí wọ́n rí pé nǹkan máa ń lọ, kò máa yẹ kó rí báyìí. Báwọn ti aṣíwájú àwọn onílẹ̀ bí wọ́n máa ṣe gbé sílẹ̀ kọ́ leléyìí, kí wọ́n sọ̀rọ̀ sókè. Wọn ò lè sọ̀rọ̀ sókè, wọ́n ń bẹ̀rù. Wọ́n ti fi owó rà wọ́n, wọ́n ti fi ipò rà wọ́n, wọ́n ti fi jet rà wọ́n. Ní ọjọ́ ayé wọn, ẹ wá bi mí pé àwọn onílẹ̀ ò bínú. Wọ́n ń bínú bàjẹ́bàjẹ́ torí pé nǹkan èèwọ̀. Kò kàn mí pẹ̀lú ìyàwó tí wọ́n fẹ́, kò kàn mí torí bí mo ṣe sọ, kò sẹ́ni tó gbọ́n tán, kò sẹ́ni tó pé tán. Private life wọn, báwọn ṣe fẹ́ live life wọn nìyẹn. Kò kàn mí. Nǹkan tó kàn èmi ni ìyà tí ó ń jẹ ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí lójú ẹ̀mí wọn. Káwọn dẹ̀ tó jẹ́ pé lẹ́ni ọ̀la gbogbo ẹ̀, wọn ò ro àtúbọ̀tán, wọn ò mọ ìtumọ̀, wọ́n ti gbàgbé nǹkan tí ojúṣe wọn. Wọ́n ti gbàgbé pé àwọn ò nílẹ̀. Ní ìgbà kan rí, bí mo ṣe máa ń sọ tèmi kà nínú ìtàn tí mo dẹ̀ mọ̀ rí, táwa gbọ́njú, tí ebi bá ń pa ọmọ ìlú, ààfin ọba ni wọ́n máa lọ. Ààfin ọba wọ́n máa sọ, wọ́n máa gbé, wọ́n máa sọ, wọ́n máa gbé. Bí wọ́n ṣe ń dá iṣẹ́ mọ̀, wọ́n máa dáná títí wọ́n máa ṣílẹ̀kùn ààfin ọba sílẹ̀ ni fún ará ìlú tí ebi bá ń pa, fún ará ìlú tí ìyà ń jẹ, tí olùgbẹ̀ngbẹ̀ tó àríbi lọ, tí ò nílé, fún ọkọ àtìyàwó tí wọ́n bá ń jà, wọ́n á yanjú ẹ̀. Fún ẹni tó bá fẹ́ ràn yàn jẹ, bí kí wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ èèyàn, wọ́n á gbé lọ sí ààfin ọba, wọ́n á yanjú ẹ̀ fún wọn níbẹ̀. Ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ mọ́ ní ayé òde òní? Ìyẹn wá lọ bẹ́ẹ̀. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ kí n tún kí bàbá wa Ọ̀jájá kejì. Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀. Ọọ̀ni ọba Adéyẹyè Ògúnwùsì, kábíyèsí Ọọ̀ni ìrìsà. Ẹnu kùn yín gidi gan ni sà.
èmi ò wá dá yín lẹ́jọ́ o bàbá lẹ jẹ́ fún mi èmi kàn wá gbà yín ní àmọ̀ràn ni àwọn èèyàn dẹ̀ fẹ́ ká béèrè ní ọwọ́ yín àmọ̀ràn àkọ́kọ́ tí máa kọ́ béèrè ní ọwọ́ wọn ẹ̀yin ènìyàn ẹ jọ̀wọ́ ẹ farabalẹ̀ ẹ máa bá mi like ẹ máa bá mi love nígbà tí ẹ ń gbọ́ kíní yìí tí wọ́n sọ fún tí wọ́n fi ránṣẹ́ sí bàbá wa Ọọ̀ni ìrìṣà àrólé Odùduwà. níbikíbi tẹ bá ní àǹfààní àti òní olúwa tó dá ayé àti ọ̀run tẹ́nikẹ́ni dá òun ló fi hàn mí nípa ọba Ọọ̀ni of Ifẹ̀ síwájú gbogbo nínú oṣù kejì ọjọ́ kọkànlélógún ọdún 2021 ọlọ́run bá mi fi hàn mí nípa ti Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀ táwọn orí wípé ọba Ọọ̀ni of Ifẹ̀ máa gba àwọn àlejò àjèjì alágbára ni àwọn alágbára obìnrin máa wọnú ààfin máa wọnú ààfin Ọọ̀ni of Ifẹ̀ níbi tí Ọọ̀ni of Ifẹ̀ ò ti lérò wọ́n sì máa jáde sí Ọọ̀ni of Ifẹ̀ bí Ọọ̀ni of Ifẹ̀ máa gbàlejò ó sì wá sí ìmúṣẹ. ẹgbẹ́ sà báyà kan náà ọlọ́run tó dá ayé àti ọ̀run ti bá mi sọ nínú oṣù kẹjọ ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ ọdún 2021 yìí kan náà ọlọ́run bá mi bá mi sọ̀rọ̀ tí mo gbéra láti ìlú Èkó lọ sí ilé Ifẹ̀ lọ sí ìlú Ifẹ̀ láti lọ jíṣẹ́ fún Ọọ̀ni of Ifẹ̀ tí mo kéde káàkiri gbogbo ìlú Ifẹ̀ tí mo sọ pé báyìí lọ́wọ́ ọba mi wí pé báyìí ni ọlọ́run ọba mi wí. Nígbà tí mo dé pálọ̀sì Ọọ̀ni of Ifẹ̀ láti fẹ́ wọnú tí mo dé pálọ̀sì láti fẹ́ wọnú géètì àwọn síkọ́rìtì ò fẹ́ sílẹ̀ orí pé mo gbọ́ mọ́tò dání kò sí síkọ́rìtì tó tẹ̀lé mi láì mọ̀ pé síkọ́rìtì kan ṣe mo di síkọ́rìtì ayé lọ. Mo sì gbọ́ lọ́rọ̀ mi sọ tó bá pẹ́ lóòótọ́ ló pè mí wọ́n tó dá ayé àti ọ̀run mo fẹ́ wọnú pálọ̀sì of Ifẹ̀ láti lọ jíṣẹ́ fún Ọọ̀ni of Ifẹ̀. Nígbà tí mo bọ́ sí ìgboro Ifẹ̀ tí mo sì jíṣẹ́ tó mú padà mo fẹ́ gun ọ̀kadà láti padà lọ sí páàkì gbogbo mọ́tò padà sí ìlú Èkó. Ṣàdédé mo rí arákùnrin tó bẹ̀rẹ̀ sí pé mi pé wò yìí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ fẹ́ ní. Wọ́n pe arákùnrin ní ara wọn lóye Ọọ̀ni of Ifẹ̀ ní wọ́n pè ní Mr. Ṣẹ́gun ó lómi lára ó sọ̀rọ̀ díẹ̀ àwọn olóṣèlú wa dá mi padà sínú pálọ̀sì Ọọ̀ni of Ifẹ̀ tí mo lọ jíṣẹ́ káfíń ìlú. Ohun tí mo sọ nígbà náà rèé mo ní kí Ọọ̀ni of Ifẹ̀ pé báyìí lọ́lọ́rọ̀ bá mi wípé olúwa ní kí n sọ fún Ọọ̀ni of Ifẹ̀ wípé amúmírí arákùnrin kàánì èyí tó ń dọdẹ ẹ̀mí rẹ̀ amúmírí arákùnrin kàánì èyí tó ń dọdẹ ẹ̀mí rẹ̀ ẹni tó súnmọ́ pẹ́típẹ́tí tó ń dọdẹ ẹ̀mí rẹ̀ pé ọkùnrin lámúmírí kí Ọọ̀ni of Ifẹ̀ tó bá lè gbàdúrà kí gbogbo fẹ́ lè gbàdúrà pé àṣírí arákùnrin yìí máa tù ẹgbọ́sà ojú bí oṣù ló lè kọsà ọlọ́run gba gbogbo wá sí ìrìnsẹ̀ ẹgbọ́sà gbogbo ń táwọn ilé tí mo sọ yìí tí mo ti sọ̀rọ̀ fún mi sẹ́yìn ó wà nínú péèjì mi ẹ kọjá lọ sí péèjì mi kẹlẹ́wò ẹ fọ́lọ̀ mi kẹlẹ́wò nígbà. mẹ́sẹ̀gì mi fún rẹ̀ fún ọba Ọọ̀ni of Ifẹ̀ ọba Ilé Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ òun ta tó ń rí rè lónìí èmi ní ọjọ́ kẹrìnlélógún èmi ní ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹrin ọdún 2023 àdàbí tí ọlọ́run ò bá mi sọ nìkan ló kù àdàbí tí ò bá bẹnu mi sọ nìkan ló kù kábíyèsí tó dá ayé àtọ̀run ní kí n sọ fún ọba Ilé Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ wípé kí ọba yìí ó kíyèsára torí pé àwọn onígbẹ́ Ọọ̀ni of Ifẹ̀ jèwọ̀ àdàbí tí ọlọ́run ò bá mi sọ nìkan ló kù àdàbí tí ìbárí nìkan ló kù àdàbí. ṣé ẹ ti gbọ́ ṣé ẹ gbọ́ ṣé ẹ mú àwọn kókó kọ̀ọ̀kan dání nínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó ṣe pàtàkì ẹ jẹ́ kí n sáré kí àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa YTV ọlá ọlọ́run ẹ ṣé ẹ káàbọ̀ mọ́mí ọ̀dádé Alábí Táíwò dádì Ọlákẹ́ni ẹ ṣé gidi gan ni ẹ ṣé sà ṣé ẹ ti gbọ́ wọ́n ṣe nǹkan èèwọ̀ kí ni wọ́n ṣe nǹkan èèwọ̀ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀
bí mo dẹ̀ ṣe sọ síwájú mi ò wá bú ẹnikẹ́ni mi ò dẹ̀ wá dé ẹnikẹ́ni lẹ́jọ́ ṣùgbọ́n àwọn bàbá wa àwọn kábíyèsí àwọn ní igbákejì Elédùmarè bàbá wa Ọọ̀ni bàbá wa Ọọ̀ni of Ilé-Ifẹ̀ ẹni ìtàn Babátúndé Adéyẹyè Ògúnwùsì kí ni nǹkan tí ẹ̀yin ti ṣe fún ìran Yorùbá láti ìgbà tí ẹ ti gun orí ìtẹ́ tí ẹ wà yan sà láti December 7th 2015 ẹ dé orí ipò tí ẹ wà yan ẹ dé orí ìtẹ́ nínú oṣù kejìlá ọjọ́ keje ọdún 2015 kí ni nǹkan tí ẹ̀yin ti ṣe fún ìran yín kí ni nǹkan pàtó tẹ́ ti ṣe fún ìran Yorùbá lápapọ̀ ẹ jẹ́ kí n béèrè àwọn ìbéèrè kan ní ọwọ́ yín nǹkan tó máa ń kọ mí lóminú jù tí mo dẹ̀ rò pé máa sọ̀rọ̀ dé lórí ni pé ẹ wo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní July 1st 2021 nígbà tí wọ́n lọ sí ilé Dr. Chief Sunday Adéyẹmọ ok ìgbésẹ̀ wo ni ẹ gbé níbẹ̀ ṣé ẹ rántí pé wọ́n pa àwọn èèyàn méjì sí inú ilé wọn títí di ọ̀la àwọn ìjọba gbé òkú àwọn èèyàn méjì wọ̀nyí lọ títí di bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn mọ nǹkan tó ṣẹlẹ̀ sí kò sẹ́ni tó mọ nǹkan tí wọ́n fi òkú wọn ṣe ẹ má bínú sí mi ẹ̀yin ẹbí wọn tẹ́ bá ń gbọ́ bàbá àdògán àti bàbá àfà ọ̀run rẹ fún yín Ọlọ́run á tọ́jú àwọn ọmọ yín wọ́n máa débi gíga láyé gbogbo nǹkan rere tó dára tẹ́yin ò lè ṣe àwọn ọmọ yín á ṣe wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ láṣẹ Èdùmàrè orúkọ yín ò ní parẹ́ nínú ìtàn Yorùbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí olórí Yorùbá gẹ́gẹ́ bí àrólé Odùduwà ìdí nìyẹn tí ń ṣe bá ẹ̀yin sọ̀rọ̀ ipa wo lẹ̀yin ti gbé wọ́n ní tí a bá ta aráalé ẹni lọ́pọ̀ ni èèyàn ò lè rí rà ní ọ̀wọ́n bẹ́ẹ̀ ni ká sọ pé ẹ̀yin ti gbé náà wojú Buhari àtàwọn Fúlàní olórí burúkú yìí ká sọ pé ẹ̀yin ti sọ̀rọ̀ sókè gẹ́gẹ́ bí bàbá Odùduwà gẹ́gẹ́ bí bàbá ọmọ Yorùbá gẹ́gẹ́ bí bàbá tó nífẹ̀ẹ́ náà gẹ́gẹ́ bí bàbá tí kì í gbóhùn àwọn ọmọ ẹ̀ kó sùn lọ tẹ dúró lórí ẹsẹ̀ ní méjèèjì tẹ ní ó dìgbà tí wọ́n bá gbé òkú àwọn méjèèjì yan sílẹ̀ fún yín ṣe rí i pé ìyìn yín ò bá pọ̀ ní ayé yìí kò bá tún pọ̀ ní ọ̀run ṣùgbọ́n kàkà kí ẹ sọ̀rọ̀ sókè ẹ má kúkú sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ lọ sí Àbújá ẹ ń lọ sí Àbújá ǹjẹ́ mẹ́nu lọ sí ibẹ̀ rárá bí ìbéèrè ni o ǹjẹ́ lọ sí ibẹ̀ láti lọ sọ láti lọ béèrè láti kó àwọn kábíyèsí yòókù tó kù kí wọ́n tẹ̀lé yín kẹ́dìjọ́ lọ bá kí ni ojúṣe ìbéèrè kí ni ojúṣe yín sà gẹ́gẹ́ bí àrólé Oòduà ìdí nìyẹn tí mo ṣe ń bẹ̀rẹ̀ pé ǹjẹ́ ẹ rò pé àwọn onílẹ̀ ǹjẹ́ ẹ rò pé inú wọn máa dùn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ní ojú yín ní àsìkò tiyín ẹ rántí pé ìlú tó bá ọba tó jẹ tí ìlú tò ìtàn ò lè parẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni èyí tó jẹ náà tí ìlú dàrú orúkọ ẹ̀ ó máa wà nínú ìwé ìtàn títí láéláé. ní ẹnujọ́ mẹ́ta yìí nínú ọ̀sẹ̀ tí ó kọjá mo kà á níbì kan wọ́n ń gbé ẹnìkan lọ sí ilé ìwòsàn ìgbà tí wọ́n dé ilé ìwòsàn kan kò sáyè mọ́ kò sí bẹ́ẹ̀dì mọ́ bí wọ́n ṣe wá ń ṣárí láti tún gbé lọ sí ibòmíràn ojú ọ̀nà bí obìnrin yẹn ṣe dákẹ́ nìyẹn bí
kì í dẹ̀ ṣe bí ẹni téèyàn ṣe bí àwọn téèyàn ti ẹ̀gbọ́n tí wọ́n sọ tí wọ́n sí àwọn téèyàn ò mọ̀ rí rárá ń kọ́ nítorí Ọlọ́run. Ẹ káàbọ̀ Dádì Ṣẹ́gun ní ilẹ̀ Yorùbá. Ìdí nìyẹn Ọlọ́run fọ̀run kẹ́, inú mi máa dùn gbogbo ìgbà tí n bá ti rántí bàbá wa olóògbé Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀, ọ̀run ré fún yín bàbá. Bàbá Bọ́lá Ìgè, ọ̀run ré fún yín. Inú mi máa ń dùn ní gbogbo ìgbà tí n bá ti rántí, tí n bá ti sọ̀rọ̀ wọn, torí pé ìtàn, torí nǹkan tí wọ́n ṣe fún ìran wọn, òun la ṣe ń sọ nípa tiwọn. Ẹ wo nígbà ayé kòkó, nígbà bàbá Awólọ́wọ̀ Western Region, sígbà bàbá kòkó, ẹ wo kòkó, ẹ wo gbogbo nǹkan tí wọ́n fi owó kòkó yẹn ṣe. Ẹ wo gbogbo àǹfààní, ilé ìwòsàn ọ̀fẹ́, ilé ẹ̀kọ́ ọ̀fẹ́. Bàbá yẹn sọ wípé òun ò fẹ́ kí àwọn tó ń wá àwọn káàkiri, kí àwọn ọmọ tiwọn, òun ò fẹ́ káwọn ọmọ wọn tiwọn kan tó máa wá àwọn ọmọ tí àwọn. Ni bàbá yẹn ṣe pé iléèwé ó ṣe pàtàkì, ó ṣe kókó, ló ṣe wọ́n ṣe rí dájú pé iléèwé fún olówó àti fún tálákà. Torí pé agbọ́pẹ̀yìn náà ẹ ti kọ́ iléèwé gíga sí ọ̀dọ̀ yín níbẹ̀ yẹn, ẹ kú iṣẹ́ sà, mo yìn yín. Ṣùgbọ́n irú iléèwé gíga tí ẹ kọ́, ṣé fún àwọn ọmọ olówó nìkan ló wà fún ni àbí àti fún ọmọ tálákà? Ìbéèrè tí n fẹ́ bi yín nìyẹn sà. Iléèwé gíga tí ẹ kọ́ yẹn, ìbéèrè tí kàn wá fẹ́ béèrè, ṣé fún àwọn ọmọ olówó nìkan ni? Torí pé ní ìlú yẹn olówó ń ṣọ̀rí olówó ni, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Torí pé àparò kan ò ga jù kan lọ, bá ṣe bí ẹrú òun la bí ọmọ. Káàkiri gbogbo àwọn ìlú òyìnbó tẹ́yin máa ń lọ káàkiri, ẹ lè dá ọmọ olówó yàtọ̀ sí ọmọ tálákà, kò sí. Tó bá kù díẹ̀ káàtó fún tálákà, wọ́n máa dìde. Gbogbo nǹkan tó yẹ kẹ́yin máa lọ ṣe ojú kẹ́ máa gbẹnu sọ fún àwọn ọ̀ràn Yorùbá nìyẹn tẹ́ bá ń lọ sí Àbújá, ṣùgbọ́n ẹ ṣe bẹ́ẹ̀. Èmi kàn ń béèrè ni o, mo kí yín o. Ọlọ́run dẹ̀ mọ̀, Ọlọ́run, mo respect yín bàjẹ́. Torí pé nígbà tẹ́ gbára tẹ́ kọ́ dé orí àtèèyàn báyìí, má sọ pé wow, má ṣàdúrà fún yín gan. Mo ṣì ń ṣàdúrà fún yín sí o, ẹ má ṣì mí gbọ́ o, mi ò, ṣùgbọ́n àkíyèsí ìpèníjà, torí pé ẹ ti ń ṣe àwọn nǹkan èèwọ̀, kì í ṣe ẹ̀yin nìkan, àtàwọn mìíràn, àwọn ọba mìíràn, kábíyèsí o ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àrólé Oòduà, òun ni mo ṣe dá orúkọ tí yín sà. Irú àpẹẹrẹ wo lẹ́yìn fi ń lélẹ̀ fún àwọn tó kù sà, àwọn ọba ilẹ̀ Yorùbá yòókù tó kù? Iléèwé tí ẹ kọ́, ṣé ẹ máa ní àwọn àyè fún àwọn tí kò ní o, àwọn mẹ̀kúnnù? Ìbéèrè ni. Àti mall tí ẹ lọ sí, dípò tẹ́ fi lọ sí mall, ẹ ṣe kúkú sí ilé ìwòsàn. Ṣé máa kọ́ ilé ìwòsàn ọ̀fẹ́? Toró ṣe pàtàkì, ó ṣe kókó. Torí kò sí ilé ìwòsàn tó dájú tó péye ní ìlú yan, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Olóye, onímọ̀, òun dẹ̀ ni yín. Bàbá wa àrólé Odùduwà. Ìbéèrè ni o, ibi tí ẹ wá kọ́, ṣọ́ọ̀bù tí ẹ kọ́ yan, ẹ má bínú ẹ jọ̀ọ́, ṣé ẹ máa fún àwọn èèyàn ní oúnjẹ ọ̀fẹ́ ni, àbí ó máa ní ẹ máa fún wọn ní discount tí wọ́n bá wá gba oúnjẹ?
ṣe máa kó oúnjẹ torí ní àwọn ìlú òyìnbó tẹ máa ń lọ káàkiri torí ẹ máa ń lọ káàkiri. Ẹ máa rí pé ó ní ibì kan tí wọ́n máa ń ní fún àwọn tálákà, àwọn tí ebi ń pa. Wọ́n máa ń fún wọn ní oúnjẹ. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa ń lọ sí ibẹ̀ láti lọ gba oúnjẹ, food bank, láti rí pé ebi ò pa wọ́n. Gbogbo owó tẹ̀yin fi ń ṣe tẹ̀yin kó sínú àpótí ara yíyan, tẹ̀yin kàn fi ń ṣe, mi ò sọ pé ẹ help àwọn èèyàn, ẹ gbọ́ mi dáadáa o, ṣùgbọ́n àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ pé àwọn ìjọba ò tiẹ̀ dá sí wọn mọ́, tó jẹ́ pé tẹ bá lọ sínú iléèwé mìíràn ẹ máa rí pé páànù bẹ̀ ó ti já, tó jẹ́ pé tí òjò bá ń rọ̀ báyìí òjò máa pa àwọn ọmọ yẹn ni. Tẹ bá tiẹ̀ rí àga iléèwé ìjókòó àwọn ọmọ mìíràn ẹ máa ní torí Ọlọ́run. Ìgbà tó jẹ́ pé èmi ìgbà tó jẹ́ pé wọn kì í ṣe àwọn ọmọ tiyín, kò sí nǹkan tó ní kẹ máa gbogbo ọba ṣẹmọ kábíyèsí o, àwọn ọba kan wà tó yẹ pé wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. A sì máa sọ nípa tiwọn, a máa dá orúkọ tiwọn nígbà tí ó bá yá. Ṣùgbọ́n bàbá wa àrólé Odùduwà, kábíyèsí o, arọ́ba fín òun ni ọba ń pa, mi ò rí yín fín o, mi ò yájú sí yín o, ìpèníjà ni o. Nítorí pé ẹ ń ṣe nǹkan èèwọ̀. Ẹ ń ṣe kí ni? Ẹ ń ṣe nǹkan èèwọ̀. Àwọn onílẹ̀ ń bínú, ìyà ń jẹ ìran Yorùbá lọ́pọ̀lọpọ̀. Eku òké bí eku, ẹyẹ òké bí ẹyẹ mọ́, ọmọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn mọ́. Ẹ dẹ̀ dákẹ́, ẹ dẹ̀ ń wò. Àwọn àgbẹ̀, àwọn ìyá, àwọn bàbá wa, wọn ò lè lọ sí oko mọ́ bí ayé ọjọ́ òun. Ẹ wá ń fi àwọn ọ̀ràn Fúlàní, ẹ wá ń fi wọ́n jẹ oyè nítorí owó. Wọ́n tún wá gbé yín, ẹ̀yin ọba tí Ọlọ́run fi ṣe olórí. Ẹ gbọ́ bí wọ́n ṣe máa ń kí ọba ní ilẹ̀ Yorùbá ni. Kábíyèsí o. Ẹ̀yin ló yẹ káwọn ìjọba wọ̀nyí kan máa bá yín ní ààfin, kan máa dọ̀bálẹ̀, kan máa fẹ́ yín nímú, kan máa fẹ́ yín lójú. Kò rí bẹ́ẹ̀ mọ́ o. Kàkà bẹ́ẹ̀, ẹ̀yin lẹ tún lọ ń bá wọn torí owó. Ìgbà tí wọ́n ti rí pé ẹ káràmọ́sìkí ìran yín, òun náà làwọn náà ṣe ń ṣe kíni, bí wọ́n ṣe ń ṣe òun ni wọ́n ṣe ń tẹ̀ wá mọ́lẹ̀ bó ṣe wù wọ́n. Òun ni wọ́n ṣe lórí lọ́rùn láyà tí wọ́n ṣe lọ sí inú ilé ìjọsìn ní Ọ̀wọ̀ ní ọdún tí ó kọjá, tí wọ́n lọ ṣe iṣẹ́ bíbí wọn tán ṣe, ìgbà tí wọ́n mọ̀ pé kò sẹ́ni tó máa bí wọ́n. Òun ni wọ́n ṣe ń wọlé tí wọ́n ti pín wọn káàkiri ilẹ̀ Yorùbá torí wọ́n mọ̀ pé ẹ̀ní sọ̀rọ̀. Òun lẹ ṣe ń ta ilẹ̀ fún àwọn Fúlàní, ní àwọn Fúlàní ṣe ń ra ilẹ̀, ẹ ń gba ilẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá, ẹ wá ń ta ilẹ̀ fún àwọn Fúlàní torí Ọlọ́run. Nǹkan tí ò ṣẹlẹ̀ rí ní ayé ọjọ́ òun. Ṣé ní pé ti ṣe nǹkan èèwọ̀? Kì í ṣe ká wa mọ́tò gbàlódé, kì í ṣòun la máa jẹ. Nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju èje lọ. Ohun ayé á bá ayé lọ. Bàbá mi Olúṣọlá Fọlọ́runṣọ́ ọ̀rẹ́, ẹ káàbọ̀. Daddy Samson Alani, Daddy Ado Akim, Mọ́mí Amógunníyì Fúnmiláyọ̀, ẹ ṣé gidi gan ni. Kí ni wá ní àǹfààní? Kí ni àǹfààní ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí ẹ̀ nù?
kì í ṣe ká wa mọ́tò gbàlódé nìkan kẹ́ kọ́lé mọ́lé kẹ́ ra lẹ̀ mọ́lẹ̀ kẹ́nìyàn kọ́lé mọ́lé kó ra lẹ̀ mọ́lẹ̀. Rántí pé nígbà tí ọlọ́jọ́ bá dé kò bá séyìí tí èèyàn máa mú lọ ńbẹ̀, kò sí ohun tí a mú wá sí ayé, bẹ́ẹ̀ ni kò sí èyí tá a máa mú lọ. Kí ni ó ṣẹlẹ̀ sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá? Ó yẹ kẹ́ máa wá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ni. Ẹ ṣe lọ bẹ́ ṣe máa ń lọ sí ọ̀dọ̀ Buhari, ẹ ṣe sọ pé báwo lẹ ṣe máa kẹ́ pé gbogbo ìpàdé àwọn ọba ilẹ̀ Yorùbá jọ pátápátá gẹ́gẹ́ bí àrólé Odùduwà láti wá bí ẹ ṣe máa dá ìtàn ilẹ̀ Yorùbá padà sí gbogbo iléèwé gbogbo. Ṣẹtiri ara àwọn nǹkan èèwọ̀ tí ẹ ṣe òun nìyàn bàbá. Ẹ tètè lọ ṣe àtúnṣe. Àyè ṣì wà láti tún ọmọlúàbí yín ṣe sà. Àyè wà láti tún ọmọlúàbí yín ṣe. Gbogbo àwọn nǹkan ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá, àwọn àlùmọ́nì ilẹ̀ Yorùbá tẹ́ ń kó wọn lọ sí òkè òkun, ẹ stop ẹ sà. Torí pé nígbà tí Yorùbá ká bá gba orílẹ̀-èdè tiwa tí a bá dá dúró tán, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká rí nǹkan ṣe ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá. Èyí tẹ́ ṣe yẹn ó ti tó gẹ́. Ó mà ṣe o. Ẹ káàbọ̀ dádì Oyèyẹmí Ọládìméjì, dádì Adéyẹmí Jẹ́ Olúwọlé, ẹ ṣé. Ẹ máa bá mi pé ètò bí ẹ ṣe ń wọlé yẹn, ẹ ṣé gan, mo dúpẹ́. Bẹ́ ṣe ń pín, ẹ máa bá mi like, ẹ máa bá mi love. Ọwọ́ tẹ fi ń pín, ọwọ́ tẹ fi ń like, ọwọ́ tẹ fi ń comment, ẹ máa fi ṣe nǹkan tó dáa láyé ni. Ẹ ní fi gbé ọmọ sin. Ẹ máa mú nínú owó ni láṣẹ Èdùmàrè. Ṣé ti wá rí? Mo ń ka comment ní ẹjọ́, ẹ má bínú. Here now is over for the ṣé ẹ fẹ́ pè wọlé dádì? Ẹ lè pè wọlé sà, tẹ́ bá fẹ́ dá sí ètò. Ẹ lè pè wọlé. Tẹ́ bá dẹ̀ fẹ́ dá, tẹ́ bá fẹ́ pè sókè sà, ó yé mi. They have to take us to when okay, ẹ jẹ́ kí n ka comment dádì mi yìí. Ẹ jẹ́ kí n ka I'll be here now is so ó ga o. Is to take us to Yoruba. When are they going to open the door? So just keep on the àmì àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan ni bàbá mi. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ẹ ṣé dádì Yínká Ayọ̀dèjì. Ẹ ṣé gidi gan. Ó yé mi. Ó ti pẹ́ tí ẹ ti wà ní ìlú òyìnbó tí ẹ wà. Wọ́n dẹ̀ sọ pé mo fẹ́ sọ̀rọ̀ lórí kọ́mẹ̀ntì bàbá mi kan ni o. Wọ́n dẹ̀ sọ pé àjò lè dùn kí onílé má relé. Bẹ́ẹ̀ ni, ó yé mi. Ó ti lé ní 40 ọdún tí ẹ ti wà ní orílẹ̀-èdè tí ẹ wà sà. Ó ti sú yín, ẹ fẹ́ lọlé. Bẹ́ẹ̀ ni, torí pé ilé làbọ̀ sinmi oko bí Yorùbá ṣe máa ń sọ. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ báyìí, ẹ̀rù ń bà wá. Ṣé rí tí àwọn tẹ dárúkọ yẹn, mi ò fẹ́ dárúkọ wọn ní láti ẹnu mi sà. Lágbára Ọlọ́run, mo máa ṣe ètò míì ní ọ̀la nípa tiwọn. Pẹ̀lú gbogbo ìranù tí wọ́n ń sọ káàkiri, pẹ̀lú nǹkan tí wọ́n kàn ń ṣe kí ni tí wọ́n ń pa irọ́ fún àwọn ènìyàn. Ká sọ pé ẹ wo ètò tí èmi àti Dr. Michael Ládìjọ ṣe ní ọjọ́ Sátidé tí ó kọjá, a sọ nípẹ̀. Wọ́n má fi ẹ̀mí àwọn ènìyàn wéwu. Ṣùgbọ́n ẹni tó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ ni. Ẹ jẹ́ kí
àwọn tí wọ́n bá ṣì ń tí wọ́n gbàgbọ́ nínú nǹkan tí wọ́n ń tan ara wọn jẹ sí, tí wọ́n sọ pé wọ́n ti gba orílẹ̀-èdè Yorùbá tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Èmi máa ń sọ, gbogbo ìgbà ni mo dẹ̀ máa ń sọ. Ẹni tó bá dẹ̀ ro ibi sí mi lórí ẹ̀, ibi máa jẹ́ tiwọn ni, ní àṣẹ ti bàbá, ní àṣẹ ti ọmọ, ní àṣẹ ti Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Bẹ́ẹ̀ ló ti rí o, àṣẹ ọ̀run dẹ̀ ti gùn, kò yí padà. Kò sí nǹkan kan tó jọ, wọn ò gba orílẹ̀-èdè Yorùbá. Tí wọ́n bá gba orílẹ̀-èdè Yorùbá tó wáyé pé tòótọ́ ni sà, ó yẹ kí ẹ̀yin náà kẹ́ ti lọ síbẹ̀. Ó yẹ kẹ́ gba passport yín kó ti jẹ́ ti ilẹ̀ Yorùbá. Ó yẹ kẹ́ ti wà ńbẹ̀ báyìí. Ó yẹ kẹ́ ẹ ti wà ṣe kíni, kẹ́ ti wà nílùú yàn lọ, ká sọ pé tòótọ́ bí wọ́n ṣe sọ ni. Torí comment tí dáàdì méjì kọ, òun ni mo ṣe ń sọ̀rọ̀ lé lórí. Torí ṣẹ́rí tí wọ́n yan, Ọlọ́run kó jẹ́ ká tayọ̀ ọ̀la ni mo fẹ́ wá sọ̀rọ̀ sí lórí yan. Ṣùgbọ́n torí pé ẹ ti comment yan, mo kàn máa sọ kínkínní, mo kàn máa yin kínkínní. Irọ́ ń parọ́ fúnrọ́ ni. Kò jọ, ṣé bẹ́ẹ̀ ni ẹ̀yin àtèmi mọ̀ pé kò sẹ́ni tó máa ń gba ìlú bí wọ́n ṣe sọ yàn. Àwọn tí wọn ò bá wá ní ẹ̀mí ara wọn lò ó, bóyá ṣe mọ̀, ẹlòmíì iyán àti ẹ̀bà àti ìrẹsì tí wọ́n ń jẹ ó ti sú wọn. Ẹ jẹ́ kí wọ́n jáde. Bóyá lọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé ni wọ́n máa lọ ní o, bóyá lọ́dọ̀ ti Ògùn State náà máa lọ ní o, bóyá ti ìpínlẹ̀ Èkó náà máa lọ ní o, bóyá ti Èkìtì ní o ni wọ́n máa lọ, àbí ti Oǹdó ni wọ́n máa lọ láti lè lọ lé wọn kúrò nínú ilé ìjọba wọn ni. Ẹ jẹ́ kí ó dìgbà náà. Ẹ káàbọ̀ bàbá mi Adégbóyèga Rufai, God bless you sir. Ó dìgbà náà. Wọ́n ló dìgbà náà ká tó fọmọ bà fọ́sùn. Ẹ jẹ́ ká máa wò ó máa ṣojú ẹ̀yin àti mi sà. Àwọn ìjọba tí wọ́n rányàn níṣẹ́, àwọn ìjọba tó yẹ pé ẹ̀mí ènìyàn kò jámọ́ nǹkan kan lọ́dọ̀ wọn. Ẹni bá jáde, ẹ wò Ọlọ́run ṣe wọ́n ní ẹ̀wọ̀n. Àánú ẹ̀ pọ̀lọpọ̀ ó ṣe mí. Mo gbàládùra pé àwọn ọ̀dọ́ wọ̀nyẹn Ọlọ́run máa ṣí wọn ní etí, ó máa la ojú ìta àti inú wọn, ó máa ṣí wọn. Wọ́n á jókòó ara wọn jẹ́. Wọ́n ní òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn, èrè ńlá ni. Kò dẹ̀ sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí kò ní òpin. Ẹ má jẹ́ kí wọ́n rán yín níṣẹ́ dé tòrutòru. Ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ. Wọn ò tí gba orílẹ̀-èdè Yorùbá kankan. Wọn ò tí gbà. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún àwọn ènìyàn tẹ́ bá mọ̀ nínú àwọn tẹ́ mọ̀, ẹ bá wọn sọ. Ẹ má jẹ́ kí wọ́n tì wọ́n sínú máa jó lọ mọ̀ wẹ̀ yẹn ni. Ṣé mọ̀? Wọ́n bá tì wọ́n sínú kòtò. So tí wọ́n bá dé bá wọn. Ọlọ́run má jẹ́ ká ti ṣe kíni, ká fi ìka àbámọ̀, Ọlọ́run má jẹ́ ká gé jẹ. Òun nìkan tó wà nílẹ̀. Ìyẹn di ọ̀rọ̀ tí Ọlọ́run jẹ́ ká tayọ̀ lásà bí mo ṣe sọ. A máa mẹ́nu lọ síbẹ̀. Kò jọ o, kò jọ. Ìdí nìyẹn lèmi ṣe ń bẹ gbogbo àwọn orí adé wa, àwọn kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kí wọ́n jẹ́ ká padà lọ sílé, kí wọ́n dìde, kí wọ́n ṣe kíni, kí wọ́n jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Kí wọ́n jẹ́ ká gba orílẹ̀-èdè wa, torí pé ìyà yìí ti tó gẹ́, ìrẹ́jẹ yìí ti tó gẹ́, ìnira yìí ti tó gẹ́. Kí wọ́n ṣe nǹkan tí inú àwọn onílẹ̀ ṣe máa dùn sí wọn. Kí wọ́n ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe kó bàa lè rí bó ṣe yẹ kó rí. Ìdí nítorí pé àwọn Fúlàní wọ́n ti mọ̀ pé ṣé mọ̀ mi ò fẹ́
wọ́n ti mọ̀ pé owó wọ́n dẹ̀ èmi kàn fẹ́ kẹ́ rántí ni pé owó fún ni kò tó ènìyàn. Kí ni owó? Owó máa tán, ènìyàn ló máa kù. Owó àpèkánukò. Ẹ wo gbogbo àwọn ọlọ́lá, àwọn tó lówó jù nínú ayé. Wọ́n fi gbogbo ilé ayé tí wọ́n kọ́lé, tí wọ́n nílé ju ẹyọ kan, tí wọ́n ní ju méjì lọ. Ẹlòmíì nílé 10, ẹlòmíì ní jet, ẹlòmíì ní Rolls Royce. Kí ni nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n ní? Nígbà tí ọlọ́jọ́ dé, kí ló ṣẹlẹ̀? Kò sí èyí tí wọ́n sì. Ìta ẹsẹ̀ 6 òun ni gbogbo ẹ̀. Kí ni wá ń dé tá à ń wálé ayé máa yà? Kí ni dé tá a ṣe wá sọ ilé ayé di àwa àlọ? Kí ni dé tá a ṣe wá jáwọ́ nínú pé àfẹ́mi? Kì í ṣe iye owó tó ní láyé òun ni ló ṣe pàtàkì. Kì í ṣe iye ọrọ̀ tó kó jọ òun ló ṣe pàtàkì. Bí kò ṣe pé àwọn tí ó wà ní abẹ́ yín gẹ́gẹ́ bí gbogbo kábíyèsí, àwọn tí Ọlọ́run ní kẹ́ máa sọ kábíyèsí, tí Ọlọ́run fi wọ́n sí abẹ́ yín pé kí ẹ̀yin jẹ́ olùṣọ́ fún wọn. Kí ni ipá wo ni ẹ̀yin ti kó fún wọn? Ṣé nígbà tí ebi ń pa wọ́n, ǹjẹ́ fún wọn ní oúnjẹ jẹ? Nígbà tí òrùngbẹ ń gbẹ wọ́n, ǹjẹ́ fún wọn ní omi mu? Nígbà tí wọ́n wà ní ìhòòhò, ǹjẹ́ ẹ̀yin dá aṣọ bò wọ́n? Gbogbo nǹkan báwọn yìí ó ní wọn. Elédùmarè máa béèrè ní ọwọ́ yín, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká tètè lọ ṣe àtúnṣe kí ó tó pẹ́ jù. Torí pé ọjọ́ ń lọ, ọlọ́jọ́ ń kájọ́. Ọjọ́ ń lọ, à ń tọ̀, ọlọ́jọ́ ń kájọ́. Kí ni yóò jẹ́ èrè yín? Kí ni yóò jẹ́ èrè yín nígbà tí ọlọ́jọ́ bá dé? Kí ni yóò jẹ́ èrè yín àti èmi nígbà tí ọlọ́jọ́ bá dé? Bàbá wa lẹ́ẹ̀kan sí. Ọ̀jájá kejì, ọmọ Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀. Kábíyèsí o bàbá. Ẹ tètè lọ ṣe àtúnṣe níbi tí àtúnṣe bá tọ́ sí. Ẹ wá bẹ́ẹ̀ ṣe máa gba ìran yín tí í ṣe ìran Yorùbá láti dìde tán fún ìran yín. Ẹ wá bí ẹ ṣe máa pe ìpàdé gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ẹ wá àfọwọ́sowọ́pọ̀. Ẹ wá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Ẹ lọ́wọ́ sí bí ilẹ̀ Yorùbá yóò ṣe dá dúró sá. Torí pé ìyà yìí ti tó gẹ́. Kò sí ọjọ́ ọ̀la kankan pẹ̀lú orílẹ̀-èdè yẹn mọ́. Kò sí. Nígbà tí 1999 constitution yẹn ṣì wà ní ilẹ̀, kò sí ẹni tó lè tún ìlú yẹn ṣe. Kò sí. Àwọn tó wà ní ìlú òyìnbó, ẹ wo bàbá mi tí wọ́n kọ́kọ́ ọ̀rọ̀ síbi abẹ́ kíní wọn yẹn. Wọ́n ti wà ní ìlú òyìnbó ó ti lé ní 40 ọdún. Ṣé bí àwọn nìkan? Àwọn míì bẹ́ẹ̀ lọ. Wọ́n wá ṣe kíni? Ẹ̀rù wá ń bà wọ́n láti lọ sílé. Yorùbá máa sọ pé bí orin Yorùbá kan ṣe máa sọ pé wọlé wọlé wọlé. Wọ́n ní wọlé wọlé wọlé. Ilé bàbá ọmọ kì í dẹ́rù bọmọ. Wọlé wọlé wọlé. Ilé bàbá ọmọ wá tí ń dẹ́rù bọmọ. Èmi mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bí mo ṣe máa ń sọ, wọ́n ní ìwé, wọ́n ní owó tí wọ́n lè fi lọ sílé. Ṣùgbọ́n kí ló ń bà wọ́n? Ẹ̀rù ń bà wọ́n láti lọ sí ilé. Nítorí pé Ọlọ́run má jẹ́ ká rí bí ò ṣe dá. Àìmọye àwọn tí wọ́n ti lọ láti ìlú òyìnbó tí wọ́n ti lọ sílé
tí wọ́n ṣe ìrìn àjò ayé wọn, wọ́n gé ẹ̀mí wọn, wọ́n ṣe légbodò. Ṣé bó ṣe máa lọ nìyí? Irú ipá wo ni ẹ̀yin ti ń kó gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Yorùbá nínú ètò ààbò ilẹ̀ Yorùbá? Gẹ́gẹ́ bí àrólé Oòduà, ẹ̀yin pẹ̀lú àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá, ẹ ní láti jáde síta, ẹ ní láti sọ̀rọ̀. Bí a tilẹ̀ gbọ́ pé wọ́n ti gba agbára lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá, ìjọba ló ń ṣe kíni, òun ló ń ni wọ́n wà ní abẹ́ ìjọba. Ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Ìjà tiyín náà dẹ̀ ni à ń gbè. Bí bàbá, èmi fẹ́ béèrè ni o, mi ò mọ̀ o, ìbéèrè ni o, ẹ jọ̀ọ́ ẹ gbọ́ mi dáadáa o, ìbéèrè. Ṣé bí bàbá Bánjí Akíntóyè àti olóyè Sunday Adéyẹmọ ṣe wà níbi tí wọ́n wà yìí, irú ipa wo ni ẹ̀yin ti kó? Kì í ṣe gbogbo ọba ilẹ̀ Yorùbá ni ṣe mọ̀, àwọn ọba ilẹ̀ Yorùbá kan wà tó yẹ pé ọmọlúàbí tí wọ́n mọ̀ tún mọ kábíyèsí, ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé à ń pè wọ́n sí àkíyèsí ni, èmi ò bú wọn. Irú pa ǹjẹ́ sọ̀rọ̀ sókè, báwo ni wọ́n ṣe máa kúrò ní ilẹ̀ àjèjì, torí pé nǹkan tí wọ́n ń jà fún ni bí òmìnira ilẹ̀ Yorùbá, wọ́n ń jà fún ìran wọn tó yẹ kẹ́yìn gangan kẹ́ ṣe bàbá àsàlẹ̀ bẹ̀. Mi ò mọ nǹkan tí mo kàn, nítorí ẹ̀ mo ṣe ń béèrè sá. Iṣẹ́ pọ̀ fún yín láti ṣe sá. Ẹ káàbọ̀ mọ́mí Adéjọkẹ́ Awẹ́ tí Olú, mo ti bá yín polówó síwájú mà. Iṣẹ́ pọ̀ gidigidi gan fún yín gẹ́gẹ́ bí àrólé Odùduwà láti ṣe. Ẹ̀yin gbé àwọn ìgbésẹ̀ níwọ̀nba kékeré ọmọdé mi yìí. Ọmọ èèyàn yìí, Ọmọládé Rasheed Yẹmí, bàbá mi àtàtà, ẹ ṣé. Gbogbo lẹ́ńkọ́ o, àṣàbàrí àgbẹ̀yìn kò ní gbé àwọn ọ̀dàlẹ̀, ẹ ṣé gan. Daddy or mommy Idris Abimbola, ẹ ṣé gan, mo dúpẹ́ sá. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Àmì àṣẹ Èdùmàrè, ẹ ṣé mà. Mommy Sherifat Suleiman, ẹ ṣé, mo dúpẹ́ mà. Iṣẹ́ pọ̀ fún ẹ̀yin bàbá wa, pàápàá jùlọ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, àrólé Odùduwà. Ẹ jọ̀wọ́, ẹ jí, a ní ìdí yín, à ń bẹ̀ yín ni. Bàbá mi Jamiu Adédòkun, ẹ ṣé gan sà. À ń bẹ̀ yín ni, à ń pè yín níjà ni. Ẹ dìde fún ìran yín. Ibi tí àwọn bàbá Okùnadé, Síjúadé, bí wọ́n ṣe tí wọ́n ṣiṣẹ́ takuntakun, ẹ̀yin náà lè bẹ̀rẹ̀ láti ibẹ̀, kò tí ì pẹ́ jù. Títí di ọ̀la, wọ́n máa ń sọ pé erinwó. Ṣé mọ̀ pé àwọn kábíyèsí kan wà nílẹ̀ Yorùbá tí wọ́n ti wàjà, wọ́n máa sọ wípé erinwó. Kí ni ìtumọ̀ erinwó? Ó deep. Ẹ ṣé mọ́mì mi Sherifat Suleiman, ó deep, erinwó, ènìyàn ńlá. Ìgbà tí bàbá wa Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ lọ, erinwó, erinwó. Bàbá Bọ́lá Ìgè, erinwó. Àwọn èèyàn wọn nífẹ̀ẹ́ ran wọn gbogbo ara, gbogbo ẹ̀mí, tọkàntọkàn. Ẹ lè rí pé wọ́n nífẹ̀ẹ́ ran wọn ni. Nǹkan tó pa wọ́n, tó ṣe kó pa wọ́n náà nìyẹn, tó tètè rán wọn lọ sí ọ̀run. Ara pé wọ́n nífẹ̀ẹ́ ran wọn, wọ́n ti fẹ́ràn ran wọn jù. Wọn ò fẹ́ kí ìyà jẹ ìran Yorùbá, wọ́n ń jà takuntakun. Ẹ̀yin tẹ́ wá jẹ́ àrólé Oòduà, ẹ̀yin náà, èèyàn máa ń kọ́ ọgbọ́n láti èèyàn máa ń kọ́ ọgbọ́n ni. Èèyàn máa ń kọ́ ọgbọ́n, ẹ kọ́ ọgbọ́n, ẹ kọ́ àpẹẹrẹ. Bàbá Okùnadé, Síjúadé,
ọ̀run re fún wọn, kọ́lọ́run kó dẹ̀lẹ̀ fún wọn. Àwọn máa fi àpẹẹrẹ rere wọ́n fi lélẹ̀ o. Èmi ò ní wọ́n perfect o, ṣùgbọ́n wọ́n gbìyànjú, wọ́n fi àpẹẹrẹ rere wọ́n fi lélẹ̀. Wọ́n jà fún ìran wọn gan-an, wọ́n nífẹ̀ẹ́ ìran wọn, wọ́n kó ìran wọn, wọ́n kó mọ́ra. Àfi wọn tẹ́ bá dé ibẹ̀, wọn kì í tì bí wọ́n ṣe máa ń ṣe nítorí pé wọ́n mọ ìtumọ̀ ọba, wọ́n mọ ojúṣe àti ìṣe ọba fún àwọn ìlú. Ìlú ló ní ọba. Ẹ káàbọ̀ Daddy Adékúnlé Ramon. Mr. Abioye Kaz, ẹ ṣé gan ni sà. Ìlú ló ní ọba. Ẹ rántí, ẹ tu àwọn onílẹ̀ nínú. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. A mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé ọba olóṣèlú ni wọ́n bí. Ṣùgbọ́n ókè o, ẹ̀tẹ̀ wá ti jẹ́ ọba olóṣèlú, wọ́n ti jẹ́, mi ò dárúkọ ẹnikẹ́ni o, mo kàn ń sọ̀rọ̀ ni o. Wọ́n ti wá jẹ́ ọba olóṣèlú o, ṣùgbọ́n ẹ ṣe nǹkan sínú àwọn onílẹ̀ máa fi dùn sí yín. Ẹ jáwọ́ kúrò nínú gbogbo nǹkan èèwọ̀ tí ẹ ti ṣe tá a ti kà síwájú. Ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí, kì í ṣe gbogbo wọn. Mo dẹ̀ ṣe ìbà fún orí adé gbogbo o. Mo yí sọ́tún, mo yí sósì. Mi ò yájú sí yín, mi ò dẹ̀ dìtẹ̀ sí yín o. Ọba aláyélúwà, ọba aláyélúwà, kí adé pẹ́ lórí o. Ṣé ìlú fẹ́mi lóyè ni yín ni àbí jagungbadé? Ìbéèrè mi tí a máa fi parí ètò, torí ànípẹ́ parí ètò mọ́. Ẹ rántí pé bọ́mọdé bá júbà ilẹ̀, kí ló máa ṣe? Ó máa roko pẹ́. Ẹ mú dání. Ẹ jẹ́ ká dìjọ ronú lé lórí. Bí ọmọdé bá júbà ilẹ̀, ó máa roko pẹ́. Ẹ jẹ́ ká ṣe eré o. Ẹ jẹ́ ká ṣe kíni? Ẹ jẹ́ ká ṣe eré. Ọba tó jẹ tí ìlú tò, ìtàn ò lè parẹ́. Èyí tó dẹ̀ jẹ náà tí ìlú ṣe kíni? Tí ìlú bàjẹ́, tí ìlú dàrú, títí ayé nìtàn máa sọ nípa tiẹ̀. Gbogbo ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá, mo kí yín, mo ṣe ìbà lẹ́ẹ̀kan sí. Kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ọba ẹni ìtàn, Babátúndé ẹni ìtàn Ògúnwùsì. Ó di ọwọ́ Ọlọ́run, ó di ọwọ́ yín. Ẹ̀yin ni àrólé Odùduwà. Ẹ tètè wá ẹ ṣe máa ṣe. Ẹ wá, ẹ sọ̀rọ̀ sókè, ẹ ṣe ojúṣe yín. Ẹ jáwọ́ kúrò nínú gbogbo, ẹ̀yin náà mọ̀. A dẹ̀ ń rọ̀ yín, à ń bẹ̀ yín, ẹ̀yin tẹ́ ń ṣe kíni? Tẹ́ ń kó àwọn ohun ọrọ̀ ilẹ̀ Yorùbá, tẹ́ ń kó wọn lọ sí òkè òkun. Ẹ jọ̀wọ́, àwọn òrìṣà àti àwọn ohun ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá, tẹ́ ń kó wọn lọ sí òkè òkun nítorí àǹfààní tiyín. Ẹ jọ̀wọ́, ẹ ṣàánú àwọn tí ìyà ń jẹ, ẹ ṣàánú àwọn tí ebi ń pa. Nítorí pé nǹkan tẹ́yin ń kó lọ, tẹ́yin sọ di ti ara yíyan, gbogbo ọmọ Yorùbá ló ní. Kí a má bàa jẹ ọmọ Yorùbá ni Ọlọ́run ṣe jogún ẹ̀ fún ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ tó ń sàn fún wàrà àti fún oyin ni. Ó yẹ kí gbogbo ẹ̀ kó lọ káàkiri, torí pé tí Yorùbá bá dá dúró, gbogbo àwọn nǹkan tó máa ṣe kíni, tó máa ran àwọn ọrọ̀ ajé wa lọ́wọ́ nìyẹn. Kò jẹ́ bó ṣe jẹ́.
so ẹ̀yin èèyàn mi lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá mi gbogbo tí ẹ darapọ̀ tí ẹ bá wa gbọ́ ètò yìí mo mọ̀ ọ́ lóore o àwọn alálẹ̀ wọ́n á gbè yín wọ́n á gbè mí wọ́n á gbé gbogbo wa ní àpapọ̀ ẹ bá mi pàdé ní ọ̀la ọlọ́run jẹ́ ká tayọ ọ̀la màá tún jáde ní ọ̀la ṣé ní gbogbo àwọn mi ò ní ẹ ṣáà jẹ́ kí n ra fi sẹ́nu ẹ lọ ẹ jọ̀wọ́ ẹ sọ káàkiri ẹ sọ tẹ bá mọ àwọn tí wọ́n ń pariwo pé àwọn ti gba ilẹ̀ Yorùbá wọ́n ń ìjọba délé ẹ bá wa sọ fún àwọn pàápàá jùlọ àwọn tó wà ní orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀yàn pé ẹni tó bá fẹ́ràn ara ẹ̀ ẹni tó bá ní ẹ̀mí ara ẹ̀ lò tí wọn ò bá tiẹ̀ ṣàánú ara wọn ẹ jẹ́ kí wọ́n ṣàánú àwọn ẹbí wọn torí pé ìjọba mùjẹ̀mùjẹ̀ wọn ò rán yàn ṣẹ́ pàápàá jùlọ bàbá Tinubu yìí ṣe mọ̀ pé wọ́n ti sọ pé òun máa ṣe anything láti dé ibẹ̀ so wọn ò rán yàn ṣẹ́ so èyí tí wọ́n bá bíire káwọn lọ kán lọ gbàjọba wọ́n ní èèyàn ò tán rẹ̀ jẹ́ bí ìyá àbejì ni tí wọ́n lọ́mọ ẹ̀ kan kú tó ló lọ ràrán ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ àwọn ti yan ẹ̀yàn fi wọ́n sílẹ̀ so àníri jù báyìí lọ ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá mi pé ètò kí n tó gbàgbé ká tó máa lọ tẹ bá mẹni tó ń wá ọkọ tàbí ẹmẹni tó ń wá aya bóyá ẹ̀yin gangan tiẹ̀ ní pàápàá ní alalẹ́ Wednesday ní dédé aago 8 Yorubaland time ẹ máa bá mi pàdé Ọlọ́run á ti bẹ̀rẹ̀ á ṣe bẹ̀rẹ̀ náà ni ètò tí Ọlọ́run dídí gbé kalẹ̀ ni tàbí kẹ́kàn sí mi aago mi +1 510 648 9109 lẹ́ẹ̀kan sí +1 510 648 9109 bẹ́ẹ̀ ni orúkọ tèmi lẹ́ẹ̀kan sí kò yí padà Fúnkẹ́ Ìyálájé ẹ ṣé gidi gan mo dúpẹ́ o ó dìgbà kan náà o ire o ilẹ̀ Yorùbá á gbè yín á gbè mí á gbé gbogbo wa ní àpapọ̀ ṣùgbọ́n àwọn ọ̀dàlẹ̀ inú wa nìkan àwọn ọ̀dàlẹ̀ bálẹ̀ àwọn ni kò ní gbè ẹ ṣé mo dúpẹ́ ó dìgbà.